Nàìjíríà ìjọba Bọ́lá Ahmed Tinubu àtàwọn ọmọ Nàìjíríà àti wàhálà tá à ń kojú lọ́wọ́lọ́wọ́ báyìí èyí la fẹ́ sọ̀rọ̀ lé lórí ká sì mú ní tá a rí lọ́nà àbáyọ wá ìmọ̀ràn ní ṣókíṣókí. Kò rújú pé lọ́wọ́lọ́wọ́ báyìí ebi ń pa àwọn èèyàn, ara ni wọ́n, kò sọ̀rọ̀ mi, ọ̀rọ̀ gbogbo wa ni, àti sọ̀pọ́tà àtẹ̀ntí ọ̀ sọ̀pọ́ọ̀tì ìjọba Bọ́lá Ahmed Tinubu ní ń pariwo, àti ẹni tí ó sọ̀pọ́ọ̀tì wọn àtẹni tó fóòtì fún àtẹni tí ò fóòtì fún gbogbo ọmọ Nàìjíríà. Kọ̀dẹ̀ sẹ́yà tí ò pariwo, kò sẹ́yà tí ara ò ní. Èmi gan mo rán wọn lọ́jà lónìí, abọ́ ráìsì ó ti di 2,700 naira, 2,700 naira, 2,700 naira sì rèé ó ra báàgì kan tẹ́lẹ̀. Tó bá wá sọ pé ó fẹ́ ra báàgì ráìsì ní ìsìn 70,000 naira ni, ó ń lọ 100,000 kan. Gbogbo nǹkan lọ wọn sẹ́rí ẹ̀yìn yẹn wa àlàyé ẹ̀rẹ̀ tí àbámọ̀ túmọ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, tí gbogbo nǹkan le tá àbámọ̀ orí wa gan ò lè pé a ní mọ báwo la sì lè dí pẹ̀lú ìjọba tí ń bẹ ń bẹ. Àbí ìjọba ni ò mọ̀, òun náà lè mọ bóun sì lè dí pẹ̀lú problem tí ń bẹ ńlẹ̀, bóun lọ́nà àbáyọ. Torí tí ń bẹ ńlẹ̀ yìí wàhálà ò tí ì sí, ó ń fara ni. Gbogbo pàǹpariwo nísìn nǹkan kan ò tí ì bẹ̀rẹ̀, wọ́n sílẹ̀kùn wàhálà ni o, wàhálà gan ìsọ̀kalẹ̀ ìrìlẹ̀ rí o àti bẹ̀rẹ̀ òjò. Nígbà òjò bá rọ̀ tán, agbára rẹ̀ ọwọ́ tó mú lọ bọ́ bá ṣe pọ̀ tó ní wàá sọ fún wa pé òjò ó ṣe aláǹfààní àbí ọba wà ní nǹkan jẹ́. Òjò irọ́ ìrì lásán là ń rí àti bẹ̀rẹ̀ òjò. Kí ló dé? Kì í ṣe pé threatening bí bá ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn èèyàn owó ìtàn lọ́wọ́ wọn tán, owó ìtì ìtàn lọ́wọ́ wọn kálukú wa tán, a sì tún lọ ọjà náà. A kàn sọ pé ọjà níta bá ń bẹ̀ lánàá kọ́ la bá ní òní. Ṣé èyí tí ń sún gbogbo ìgbà láì jẹ́ pé ọdún kan ti pè? Ìjọba Buhari gbogbo tí Jonathan tó fọdún 6 tó fi ṣe times by 2 láàrin ọdún 8. Ìjọba Tinubu yìí kì í pọ̀dún kan, òun ti times by 5 láì tí pọ̀dún kan. Ẹ wá ní àìsẹ̀ bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ láwa. Ara àpẹẹrẹ pé ìbẹ̀rẹ̀ láwa ní wípé ebi àwọn kìnnì ó sáré lọ ni, ó sì wọ́n ni. Nígbà tó bá wọ́n tán kí ni ó rìsọ́ọ̀tì sí? Torí ní ìsìn ẹni tí ń jalè lẹ́ẹ̀kan ó ti sọ olè rẹ̀ di 5 àbí 3 ó kéré tán àti ń jalè. Ẹni tí ojú rẹ̀ wọ bí kò jalè torí ó sì rọ́nà àbáyọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ìjọba Tinubu tó bẹ̀rẹ̀ ọ̀kánjú àbẹ lójú ẹ̀ ó ti dólè. Ẹni tí ọ̀yọ́ jalè ti jalè. Àwọn tí wọ́n mú owó lọ́wọ́, tí wọ́n ní àwọn ní owó lọ́wọ́, ẹ̀rù owó wọn sì ṣe kí ni, ó sì ń bá wọn. Kódà ẹni tí ń gba 100,000 sálárì, ó ní gbogbo owó sálárì ń kọ̀ọ̀ka owó epo. Ní Yorùbá ẹ mọ irú ìṣòro tá a ní, ìṣòro tó wọ nǹkan 4 tó jẹ́ ìpìlẹ̀ ìgbésí ayé, ìṣòro yẹn ti pa wá rẹ́. Ọwọ́ nǹkan 4 tó jẹ́ ìpìlẹ̀ ìṣẹ̀mí. Tí ìṣòro bá ti wọ̀ wàhálà ni. Ní tó burú jù nínú ìpìlẹ̀ ìṣẹ̀mí òun náà ni àjẹ àmù. Òun gan mẹ̀kúnnù sì fi ń yarí báyìí o. Àjẹ àmù òun ló burú jù nínú nǹkan 4 tó jẹ́ ìpìlẹ̀ ìṣẹ̀mí àwọn èèyàn. Today àjẹ àmù ó ti wọ́n, àti jẹ àti mú ti ṣe kíni, ó ti le. Ó lè lọ́nà méjèèjì. Kárí ń tá jẹ báyìí, kárí ń tá jẹ oúnjẹ tá jẹ báyìí, kárí báyìí ó le. Wọ́n ní palliative akàngbọ́ ni àmọ́ bí ó wà. Ẹlòmíì ráìsì rẹ̀ ọ̀tà mọ́ bí wọ́n ti kó fún l'Ábùjá ni, òkò délé.
a kàn gbọ́ lásán. So àwọn èrò oúnjẹ tí wọ́n jẹ ojú kejì náà ni prices tí wọ́n bá wá rí wọn àròwó rà, wọn àrò oúnjẹ tí wọ́n jẹ tí wọ́n bá wá rí oúnjẹ pé oúnjẹ rè lọ́jà wọn wà á rí kíni owó tí wọ́n yẹra tówó rẹ̀ ó ti gbówó lórí jù. Ẹlòmíì dọ́jà 5,000 ló mú lọ́wọ́ ó dènà kọ́ padà kọ́ lọ mú 5,000 mẹ́wàá kí ló dé gbogbo nǹkan tó rà ní 5,000 ní last week ó ti di 10,000. ẹ̀yìn wa ìṣòro tó bá ti lè bá àjẹ́ àmù ó ti burú jù. Ìkejì iná ni kúkú òníbì kan lọ síbòmí bóyá transportation mímọ̀ múfù wa because ọmọ èdè ènìyàn kò gbọ́dọ̀ múfù kó láyè kan lọ sí kíni àyè mi tó bá dúró sójú kan náà yọ parẹ́ nẹ̀ ẹ fún lóṣù kan. So nínú ìsẹ̀mí ni pé ká máa kó omi kan lọ sí kíni ìbòmí transportation sìn ó náà ti dọ̀ràn ẹ ti ń travel lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ó ti di kọ́mọ travel lẹ́ẹ̀kan lọ́sẹ̀. Kí ló dé ẹ̀yin náà wò náà ibi tá à ń fi 500 naira wọ̀ wọ́n ti sọ di 2,015. Gbàtí transportation bá ti rí bó ṣe rí iye wàhálà ti dé. Oúnjẹ wọn àti kó omi kan lọ síbi kan òun náà tó di kíni ọdọ ọ̀nà. Nkẹ́lẹ́ kẹta òun náà ní security ìfọ̀kànbalẹ̀ kò wá sí ìfọ̀kànbalẹ̀ mọ́ everybody ní jalè báyìí. Àwa tí ẹ̀ mọ́ bá wọn dá sí ìlú wa láti mójútó ètò àlàáfíà torí pé local government ti wà ní Ìwó wọ́n rí sí local government tó nífọ̀kànbalẹ̀ jù ní gbogbo Ọ̀ṣun state àti kò fi ẹ̀gàn kò fi sí. Kí ló dé nítorí pé àwa tá a jẹ́ ẹlẹ́sìn Islam àwa náà ní àwọn ọmọ kan tá a orientate wọn pé ẹ̀yin náà máa kún lù lọ́wọ́ fún ètò ààbò. Ètò ẹ̀ pé gbogbo òlù ló fẹ́ràn ètò ààbò wa láti nǹkan tó bí 20 ọdún àbí ojú 20 ọdún lọ wọn ò rí àwọn ọmọ wa kọjá lè rí làwọn èèyàn sì ti ń yìn wọn pé táwọn security n tá à ń rí ó ti pọ̀ jù every day là mólè bẹ́ẹ̀ lọ́lọ́pàá náà mú olè àwọn èèyàn sáà ń jalè sáà ni bẹ́ẹ̀ náà ọ̀daràn wọ́n ń gba ọmọ sim lọ́wọ́ ara wọn ó wá ń pọ̀ sí ni nítorí pé bí ọjọ́ kẹta là máa ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti di every day bí ẹ̀ẹ̀mejì lójúmọ́ ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́ crime ń pọ̀ sí kò sí fọkànbalẹ̀ mọ́ bọ́ wà nú ilé rẹ̀ wọ́n pa ọmọ bọ́ jáde wọn dọ̀ lọ́nà ibi ọ̀nlọ ọmọ tọ́ọ̀bà bọ́ wà nú ilé ọ̀ràn bó jáde tàwọn ọ̀dọ̀ lọ́nà ibi ọwá ń lọ destination ibi tó ń lọ abẹ́tọ̀ lọ rìbá òtúmọ̀ tọ́ọ̀bà gbẹ. So ọmọ Nàìjíríà wọn wà security dẹ̀ rí ó ní nǹkan sí pọ̀ mọ́ life tí a bá yọ security kó nù life wa ó dìnnà kí gbogbo wa ká máa sẹ̀mí bí àwọn ẹranko a máa sẹ̀mí bí ẹranko ni kò ní sí justice kò ní sí fọkànbalẹ̀ kò ní sí ètò tọ́rọ̀ bá rí báyìí nkẹlẹ́ kẹrin àdánwò ọ̀gbọ̀dọ̀ bá iná ní leadership ọmọ èdè ènìyàn ó wà ní nǹkan tá a fi ń sẹ́ni láfi yàtọ̀ sí ẹranko èèyàn la wá ìṣẹ̀mí èèyàn láti gbọ́dọ̀ sí kíni tí wọ́n bá ní jungle life ìyẹn ni pé ìgbésí ayé inú igbó kí ọmọ gbogbo ìgbésí ayé àwọn ẹranko kí ló dé ẹranko ò léètò ìjọba wọn ìdìbò wọn èèyàn adarí wọn nídìí sáfíìsì gọ́ọ̀mẹ̀ntì kankan kí lẹ́ranko máa ṣe ìmọ̀ wọn máa hijack ti ń bẹ̀rẹ̀ ni àwọn náà ti lo jungle life rí kó tó di pé ètò ìjọba ó dé ẹ̀sìn méjì ní ètò ìjọba tó bí ti ẹlẹ́sìn mi ẹ̀sìn Islam ó ní leadership system ó sì ní program fún tí ẹ̀ ní the best Islam ló mú bá a ṣe lè máa darí ìlú tó pé ìfọ̀kànbalẹ̀ ó wà wá òun ló ní sẹ̀ríà tí àwọn bàbá wa máa sọ pé ẹ̀dá sẹ̀ríà fún àfi sẹ̀ríà ìtumọ̀ sẹ̀ríà ní déédéé àwa la ní ìlànà tó dáa jù níbi ìdarí àwọn èèyàn. So Christianity náà dé gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ colonize nítorí àti commercialize àti wọ́n Christianize wa nítorí wọ́n fẹ́ commercialize gbogbo rẹ̀ agenda colonization that is triple C
colonial master dé ó fẹ́ colonize because of that colonization agenda ni wọ́n fi christianize bẹ́ẹ̀ kí ni ń bẹ behind the commercialization wọ́n sì ń rówó lára wa dìbà tí ń sọ̀rọ̀ yìí a ní ń fi dọ́là kó owó wa lọ káwọ̀ bí àbá ṣe ń jẹ àwa sí bí náírà bá ṣe ń bàjẹ́ sí ni àwọn tó ń lo dọ́là mọ́ sí kíni wọ́n máa gòkè sí. àwọn náà mú sísítẹ̀mù tiẹ̀ náà wá fún leadership sísítẹ̀mù tá a bá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní sísítẹ̀mù ẹlẹ́bọ ó worst torí sísítẹ̀mù aláìmọ̀ ọlọ́run àtàláìkàwé aláìlẹ̀ education ni. But leadership anyone tó bá dé kọ́ jẹ́ bóyá western system ìtàn ló Nàìjíríà ti ti democracy tí Bọ́lá Ahmed ń darí lọ́wọ́lọ́wọ́ báyìí àti ọba tá a ti rọ lóyè tá a ti gbàgbára kó lọ́wọ́ rẹ̀ wọ́n ti gbàgbára fáwọn olóṣèlú wọ́n ti gbàgbára kó lọ́wọ́ àwọn ọba àwọn àfáà níbi tí wọ́n ti ń lo ìjọba àwọn àfáà níbi irú north wọ́n ti yí sí democracy today kí ni túmọ̀ kí ni orípa ìjọba tí ń darí wa kí ni orípa rẹ̀ lórí ìṣòro wa yìí bẹ́ẹ̀ bá wá sí tẹlifíṣàn lónìí àbẹ̀wò orí social media lónìí ẹ̀ ní gbọ́ nǹkan kan àfi èbú àwọn èèyàn èpè náà ń bú ìjọba wọn ariwo ni wọ́n ń pa bẹ́ẹ̀ bá wá farabalẹ̀ náà pé kí ìjọba náà fẹ́ sọ àwọn orí kankan nù nǹkan tí ìjọba ń sọ bí mo ṣe wà yìí èèyàn kan lè máa rojọ́ kan fún mi kọ́kànjọ́ mo kéwú mo sì ka kékeré nù ẹ̀wọ̀n bá àwé mo dẹ̀ monitor ìlú mi mo dẹ̀ study mo dẹ̀ gbá research mo dẹ̀ súnmọ́ àwọn tí ń bẹ ní ìjọba mo súnmọ́ aráàlú gbogbo gbà ìtìmọ́mù wa àkọléyà wa ni pé bóun ni ó ṣe dáa ẹ wá ní mi ní mọ tí ń lọ gbogbo ẹjọ́ tẹ̀yìn tẹ̀ ń bẹ ní gọ́ọ̀mẹ̀ntì tẹ̀ ń ro rubbish ni ẹ ti sọ̀rọ̀ ẹ dẹ̀ ti gbígbèsè tó lè mú kí situation yìí má di ọ̀ràn mọ́ yín lọ́wọ́ ibi tí ń lọ yìí voices àwọn aráàlú yóò di violence wọ́n ń voice out wọ́n ń sọ̀rọ̀ ebi ń pa wá o ebi ń pa wá o tó bá wà ní dákú ebi ń pa wá náà ẹ máa lọ tó bá wà ní ibi abá ti rí yín báyìí àpọ̀lẹ́kùn ni ẹ máa lọ tó bá wà pé ẹ máa wá wọn káàkiri ní ìsìn tí wọ́n ń pariwo ebi ń pa wá ẹ dá wọn lóhùn ẹ tí gbégbé iṣẹ́ o ẹ rẹ̀ tí sọ̀rọ̀ tó bá làkà yìí gbogbo òtújẹ tẹ́ ń sọ káàkiri kò nítumọ̀ o ẹ rẹ̀ tí gbégbé iṣẹ́ àìrí gbèsè kankan gbogbo nǹkan sì dàrú mẹ́rẹ̀ẹ̀rin tí èyàn fi máa gbégbé iṣẹ́ ló ti dàrú yẹn kò sóúnjẹ kíkó bí kan lọ síbi kan dọ̀ràn béèyàn bá sá lóúnjẹ tí ó jẹnu ilé yóò jáde yóò mọ̀ wá káàkiri àbí bó bá sì lọ́jà tó fẹ́ tà ó jáde bó bá sì lọ́jà tó fẹ́ rà ó jáde kò sí gbogbo tó fẹ́ lò nínú ìgbésí ayé rẹ ó gbọ́dọ̀ jáde bó ọ̀gọ̀kadà ọ̀ràn bó o sì rìn ó tètè gbó owó ọ̀kadà ò sí àti rìn mẹ́rin yóò dá rẹ̀ sáwọn èèyàn lára gbogbo transportation wa ó kó bá gbogbo prices tá a ní nítorí àwọn kan ṣèwọ́de wọ́n láwọn làwọn ń sin adìẹ wípé látara dísù tọ̀ wọ́n àwọn kan tí wọ́n bá wọn kó wọlé tí kò ní nǹkan sí pọ̀ mọ́ dọ́là wọ́n à import ẹ̀ wọ́n á kó wá lé haúsá wá síbí èyí tí wọ́n bá rí kó wọlé yóò tí wọ́n látara dísù táwọn tírélà ọ̀rà wọ́n ti gbówó lé owó tí wọ́n gbà ọjà àwọn tó sì pọ̀ jù wọ́n láwọn ò tiẹ̀ lé àwọn ọ̀lágbára àti ra dísù mọ́ àbáwọn ò tiẹ̀ rí àbówó ò tiẹ̀ sí mọ́ àbí kò tiẹ̀ pé àwọn tó wá ní ẹja àrùn mọ́ àwọn lọ́wọ́ kọ́ sí pé gbogbo ọjà àwọn oúnjẹ tí adìẹ àwọn ń jẹ èyí táwọn lo náírà kan fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti di náírà 5 ó ti di ×5 tí wọ́n ń pariwo pé ó ti di ×5 lẹ́nu ṣe ìjọba tuntun ìsìn ni tí ìpọ̀dún kan. Oúnjẹ èèyàn ọ̀wọ́n oúnjẹ ẹranko náà ti kí ni ọ̀wọ́n transportation ọ̀wọ́n security nothing security ìfọ̀kànbalẹ̀ kò sí
ìjọba náà wá ń ṣe rádaràda no hope ṣẹ́rí mẹ́rin yẹn tó bá ti collapse life ti collapse gbogbo activities àwọn country gbogbo government ń bẹ lágbàáyé activities wọn ọ̀nà mẹ́ta ni tẹ́ bá ti wo country kan báyìí ẹni level ti country wá rè wọ́n á ní underdevelopment ní èyí that's a underdeveloping country ẹgbẹ́sìn ìyẹn ni pé wọ́n wà ní dáwọ́rù pé establishment wọ́n ṣẹ̀ṣẹ̀ establish country yẹn ni Ministry of Education wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sùkúù lẹ́ni ẹgbọ́n mi nìsín gbogbo owó tí wọ́n ná láti establish ni ẹ tí wọ́n ọ̀ṣẹ̀ ń gbérí ni ẹgbọ́n mi nìsín àwọn country kan bẹ̀tọ̀ pé lẹ́fù pé wọ́n ṣẹ̀ṣẹ̀ establish ni ìyẹn ni pé àwọn tó rò pé wọ́n ṣẹ̀ṣẹ̀ dá nǹkan lẹ̀ àwọn country kejì wọ́n develop wọ́n ti dá nǹkan lẹ̀ ní tí wọ́n á dálẹ̀ wọ́n á develop ẹ̀ tí wọ́n á rí àwọn country kẹta àwọn lé kí wọ́n di super power wọ́n ti develop wọ́n wá fẹ́ kó àwọn country yòókù sí kíni abẹ́ bí àwọn Amẹ́ríkà Russia ìkẹ̀kẹ̀ lẹ́kùn mẹ́rẹ̀ẹ́ta táwọn country wà lágbàáyé lò country tó pé ẹ̀sẹ̀ ń ṣàgbékalẹ̀ àti country tó pé ó ti ṣàgbékalẹ̀ ó wá ń develop tó sí kíni tó gbé kalẹ̀ kọ̀ bá wọn lépo àti darí country mi bẹ̀tẹ̀ kan bẹ international politics tán pè ní new world order wọ́n jọ ń fà mọ́ra wọn lọ́wọ́ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí country wà nù ẹ dákun pẹ̀lú mẹ́tẹ̀ẹ̀ta tá a pín ìwo Nàìjíríà wà báyìí nìyẹn àkọ́kọ́ Nàìjíríà ò sínú àwọn super power toró bí sí pẹ̀lú internal problem ẹ̀kejì Nàìjíríà ò sínú àwọn developing country kí ni develop ẹ dákun sáà tún wà lè sọ pé àyè establish level tẹ wà zero level lẹ́wà ẹ̀ ń destroy ni gbogbo tí àwọn èèyàn ti establish ilẹ̀ ń destroy bí gọ́ọ̀mẹ̀ntì yìí dé yóò fowó lé nǹkan bẹ́yìí dé yóò fowó lé nǹkan bẹ́yìí dé yóò fowó lé nǹkan kò wá sí kan tí ọmọ fowó lé nǹkan lórí WhatsApp mi àwọn kan post orin Barrister tó ti kọ́ tipẹ́tipẹ́ ni o 1990 ṣẹ́mọ́ tí ń wí ọ̀rọ̀ Nàìjíríà yìí kíní kankankan o aráàlú o kíní kankankan o Barrister ó ń kọrin pé ara ní aráàlú Kollington ó kọrin pé orin tó ti pẹ́ ni o orin tí ń kọ láyé ìjọba ológun táwọn àwọn aráàlú ní ìjọba ológun ò pé àwọn since 1999 tó ti di alágbádá sọ́wọ́ pé wọn gbogbo àṣà tíjọba yẹn bá ti dé yóò máa fi ara ní aráàlú ni ẹ yóò ní kankan lọ́pọlọ ní abẹ́ ẹ̀ lánìyàn abẹ́ ẹ̀ máa ṣe ẹ̀yìn wa lẹ́fù mẹ́ta ni tí yóò ṣẹlẹ̀ yìí lẹ́fù mẹ́ta ni lẹ́fù aláwọ̀kọ́lá wa iná ni yóò pé rìsọ́ọ̀tì corruption ìyẹn ni pé o ibi password wa àti gbàgbé ẹ̀ so system ti lock ṣe ẹgbẹ́ system tó lock yẹn is like nígbà tí àkáǹtì rẹ tí wọ́n bá sì kíni tí wọ́n bá block ẹ̀ wọ́n block àkáǹtì ẹ̀ wàhálà dé so all services tó fi àkáǹtì yẹn ṣe ó ti block bó ṣe money account bank account lọ́wọ́ block àti gbowó dọ̀rọ̀ ariwo tá a sì ń pa lọ́wọ́lọ́wọ́ ní sí pé mo ti gbàgbé password àkáǹtì ti block kí lọ́kàn lẹ́yìn àní rówó ná kí lọ́kàn lẹ́yìn àní rówó ná ìparun ni o ikú ìpele mẹ́ta ni ìpele tó ṣẹlẹ̀ ní ìsinmi rìsọ́ọ̀tì àìṣe dáadáa wa lọ́yẹ̀ ṣẹ̀ṣẹ̀lẹ̀ ó sì mú ọwọ́ alákọ̀ọ́kọ́ wá ọwọ́ ní wípé ó ti dàrú kí ló dàrú gbogbo nǹkan lọ déédéé mọ́ ṣe wá rí bọ́ bá ṣe ń pẹ́ káàbà yóò ti wá nǹkan sí ìpele kejì àti ìpele kẹta yóò sì kíni yóò ṣẹlẹ̀
tó bá ilé ṣẹlẹ̀ kò sí gọ́ọ̀mẹ̀ntì náà tó lè rò nǹkan dàrú nígbà yẹn tó lógun bá gbàjọba inú àwọn èèyàn máa dùn ní kódà ní ìsìn gan mò ń gbọ́ lẹ́nu àwọn kan tí wọ́n ní kó lógun tiẹ̀ gbàjọba ẹ̀yin náà lọ dìbò pé olóṣèlú la fẹ́ ìjọba tiwantiwa la fẹ́ ìjọba tiwantiwa ti wá sú àwọn èrè pé tọ́nà tí ológun bá gba ìjọba àwọn ọmọ Nàìjíríà máa jó bí ara nìjẹ́ wọ́n máa jó ni because wọn ò rí tí ń wá lára ìjọba yìí that is the reality èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn kí ló bí ẹ̀yẹ wa n tó bí n ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn Mr. President wá síre òdodo ọ̀rọ̀ síre n tó sì bí ibẹ̀lẹ̀ lọ straight n tá a ṣe ló bí n tá a sì ṣe ní ká lọ correct tá a bá ti correct yẹ inna Allaha la yugayyiru ma bi qawmin hatta yugayyiru ma bi anfusihim mo wá fẹ́ fi síbi nǹkan mẹ́ta péré kó lè tó kú tá a bá ṣe mẹ́ta hùn gbogbo nǹkan yòókù tá a bá fẹ́ ṣe yóò nítumọ̀. Mr. President wọ́n lè ní ká tó lọ nífọ̀kànbalẹ̀ wàláì a lè nífọ̀kànbalẹ̀ a lè gbà ìbọ́lá ilẹ̀ wàláì tàlẹ́ kí táwọn wo ní kọ́ lọ níbọ̀ sí mo lọ ọjà lónìí tí ń rówó ra nǹkan ẹ̀tọ́ á ní lọ nífọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ wá dìgbò wọ́n lè ní kásálẹ̀ lọ nífọ̀kànbalẹ̀ ni a lè fọ̀kànbalẹ̀ kankan a lè lọ a lè ṣe sùúrù aráàlú ò lè ṣe sùúrù kankan mọ́ lọ nífọ̀kànbalẹ̀ fòkànì fún ọjọ́ mélòó because rubbish lẹ́ ń sọ kí lẹ́yìn ṣe mẹ́sẹ̀ ẹ fẹ́ káfù lọ sínú sámà láti lọ rí Ọlọ́run ni tẹ́ bá ti á dé láti sọ̀rọ̀ àti mìíràjú yín tẹ́ rí Ọlọ́run tán ẹ yà máa ń bọ̀ pẹ̀lú mùjísà àwọn ọmọ tí ń ṣẹlẹ̀ ẹ sọ pé àwọn ọmọ tí ń ṣẹlẹ̀ kọ́ ni ara ò ní ẹ̀yìn ẹ̀ sínú ìtara ní kò sí ní ọmọ yín àwọn tára ní là ń sọ̀hún àtàwọn tá à ń bẹ láàrin àwọn tára ń sìn ní tára ní wọn ẹ̀ tí wọ́n fẹ́ ronú bí ẹni tára ní ẹlẹ́yọ subsidy àbí gbogbo kan dàrú báyìí expectation wà ní pé tẹ́ bá ti ẹ̀yọ subsidy gbogbo kan di ×2 ×5 ní báyìí láì tí pọ̀ lókàn kí á ní research subsidy tẹ́ no anybody to fẹ́ believe no subsidy tẹ́ yọ kí ni mí nìyẹn ẹ jẹ́ ń pè sákèsì kan nǹkan mẹ́ta ní dáì láàmú òun la dánwò kọ̀dẹ̀ rújú nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni owó tí èso owó tí a kẹ́ ẹ máa fi wọn owó wa ẹ̀yin náà lẹ́sà lẹ́pọ̀ owó wa náírà ẹ má jẹ́ àgbúrò dọ́là wọn tẹ́ bá fẹ́ máa sọ̀rọ̀ dọ́là ẹ máa lọ lu dọ́là ìlú bíi náírà land ni wọ́n á máa sọ pé dọ́là wọn nítorí èrè àgbàdo wà wọn kí lọ́kà àgbàdo àti dọ́là ẹjọ́ a fẹ́ gbọ́ dọ́là mọ́ báńkì wa àpapọ̀ central bank federal government ẹ lọ jókòó tó wá ṣe pé àṣẹlẹ̀ bá pa ẹ̀pá àfẹ́ rí dọ́là ń bí mọ́ and then àwọn orílẹ̀-èdè kan wọ́n kóra wọn jọ láti lè sá fún àdánwò dọ́là àkọ́kọ́ ni BRICS ni wọ́n pè wọ́n ìtumọ̀ rẹ̀ ní Brazil Russia BRICS BRICS orílẹ̀-èdè márùn-ún bí ibẹ̀ òun náà ni Brazil tó wù á mọ̀ continent mìíràn in another continent Russia arúbẹ̀nu in another continent haibẹ̀ iná ni India another continent ni another continent òun náà ni sí tí ṣe China Africa ń bí òun náà ni South Africa àwọn orílẹ̀-èdè márààrún yìí from different kí ni o continent àwọn ni wọ́n kóra wọn jọ pé àwọn ọ̀faramọ́ kí dọ́là pa ìlú àwọn run
ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè Áfíríkà especially bí Algeria àwọn Saudi Arabia kankan wọ́n ti ń lọ ọjọ́ ìwọ̀n kí ló dé tẹ̀yìn òfin jẹ́ tẹ́ẹ̀ bá ti lè jọ ẹ̀ kúrò lórí ìjọba ẹ fi ìjọba àwọn aráàlú dọ́là mọ̀ a sì rí àwọn ọ̀tọ̀ pé owó tiẹ̀ ó ti ń pa oró kíni o dọ́là 2009 wọ́n bẹ̀rẹ̀ ìròrí bẹ̀rẹ̀ ní 2006 2009 gbogbo rẹ̀ ò tí ju bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ báyìí conference náà sì ò tí ju mẹ́ẹ̀ẹ́dógún lọ báyìí wọ́n ti fa ọrọ̀ ajé wọ́n ti fà sókè wọ́n ti bọ́ lọ́wọ́ ìyà dọ́là dọ́là yìí ó sì ní àkọ́kọ́ ìṣòro tí a ní pẹ̀lú àwọn kan tí bẹ̀rẹ̀gbẹ̀ ẹ lọ yọ Nàìjíríà kó níbi oko ẹrú kíni o dọ́là ẹ̀yin olówó tẹ́ bá ná dọ́là bí ọba wọ ẹ mẹ́wàá Nàìjíríà mọ̀ náírà làásì kíni ànámbè nísìn ìjọba wa ojú òtì dọ́là tó yẹ pé nígbà tí mi lọ sí Libya kẹ́yìn dínárì wọn àti dọ́là kankan náà ni mo ra fún nǹkan ní 100 dinar mo kàn ra fún nǹkan kan bíi 10 kẹ́lẹ́ kan sí ìgbà tí mo ní dọ́là mo ní lọ́wọ́ ẹni tí ọ̀sẹ̀ wo ní $100 nù $100 náà ni 100 dinar fóun yẹn mo mú wálé nílùú yẹn náà ni ó rẹwà pa wáyé tí wọn lè máa ta àwọn fóun tí a náà bẹ́ẹ̀ níbí ìjọba wọn ló gbé àgbékalẹ̀ yẹn kìí ṣe mùjísà ètò ìjọba ní lọ́jọ́ orí bẹ́ẹ̀ ẹnìkan yóò dọ́là lọ́wọ́ yóò kó owó wa lọ́nbí ẹ̀yìn náà ẹ̀yìn àti central bank federal government lẹ́wọ́ ní wípé náírà àti a 1,400 nǹkan kan gẹ́gẹ́ bí central bank ṣe ń sọdọ̀ ní yìí o láàfin máa ra dọ́là ẹyọ kan 1,000 money kẹsẹ̀ 100 kẹsẹ̀ 200 ó wá useless ní pé 1,400 plus láàfin ra $1 tẹ́bá kò central bank tọ́dọ̀ àwọn commercial bank àwọn ò ní 1,600 plus gbogbo méjèèjì rẹ̀ lórí àwọn wọ́n kàn ń wí inú ìwé ẹ̀ sì máa gbọ́ létí ni o tó bá ti di aráàlú ẹ lè rí sẹ́bẹ̀ o ẹ lọ sí black market ní tẹ́ bá dé black market àwọn àmọ́ pè fún yín ní 1,880 kan àbí 1,009 àtàsánà travel tí mo travel kan yìí gbogbo rẹ̀ ojú bíi 200 àbí 300 ló ti wá di 1,000 àsìkò ìjọba ìgangan sí ni ó burú jù láyé Buhari kò wọ 800 gan but lásìkò ìjọba tí èpò ọdún kan yìí ló ti wá di ×3 kí ló dé epo tààrà láyé Buhari ní 190 ó wá di 600 nǹkan kan nísìn àtọ́ tàkéré jù ní 580 nǹkan kan àbí 590 nǹkan kan èyí ẹ̀dẹ̀rí àríra 600 plus ní bófàs làmọ́ lọ́kàn gùsọ́dọ̀ chambe 620 lòun tà 630 620 630 bófàs láyé Buhari 190 times 1 times 3 ẹ lọ gbọ́ dọ́là wà nù nǹkan tó ba economy wa jẹ́ tí prices fi ń lókè ìkejì ṣé gààrí ọjẹmọ́ dọ́là tó fi lè wọ́n kí ni àbáṣepọ̀ ṣé dọ́là láì ra gààrí ni àbí dọ́là láì ta gààrí níbo wọ́n ti ń gbé ẹ̀gẹ́ ibo wọ́n ti ń produce ẹ̀ ibo wọ́n ti ń sọ di ó sì lè wọ́n kí ló tó fi wọ́n nǹkan ọ̀kan tó jẹ́ kó wọ́n jù tó gbajúmọ̀ jù òun náà nígbà tẹ́ lọ fowó lé orí epo owó epo petrol ọ̀gá sí ×3 in tá a fi ń ràpò la fi ń ra bọ́ gààrí báyìí àpò gààrí owó tá a fi ń rà tẹ́lẹ̀tẹ́lẹ̀ la wá fi ń ra abọ́ kan
àwọn tí wọ́n ń gbówó lórí ọjà nígbà tí tírélà bá ń lọ ra dísù ní ìṣẹ́ ó ti di 1,400 plus àbí ẹ wá òkú àwọn máa gbé ọjà bọ̀ láti north ẹ wá dúró dísù tí ó lò kí á ní bẹ́ẹ̀nu tírélà tí wọ́n ní ti fi ṣe owó epo tán automatically nǹkan ẹ̀ máa wọ́n láàrin ìlú síra wọn gan Ìbàdàn sí Ìwó ×4 lówó mọ́tò báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a máa ń complain pé ojú ọ̀nà ọ̀dá àtúmọ̀ wípé epo wọn náà o ṣùgbọ́n èyí ìwà burú jáì àti ẹ̀rí ojú ọ̀nà ọ̀dá gan sọmọ owó táyà epo sínú mọ́tò òun ni ọ̀gá ọ̀ràn tá a ní báyìí president wa ní Saudi Arabia tẹ́ mọ́ petrol wọn subsidy wọ̀ right láti yọ subsidy gbogbo tẹ́ tẹnu mọ́hún tẹ́ láti ọdún kan tó dìbò fún yín wọ́n ṣe dìbò fún yín tẹ́sí pé yín sàǹsọ̀ pé ayẹ̀ subsidy ẹ̀tanú lásán ni kì í ṣòrònú kì í ṣe àgbékalẹ̀ ìrònú tó sì kíni tọ́ba láàká ìwọ̀n ibi ìjọba subsidy náà ni ìjọba subsidy iṣẹ́ iná ni Buhari ṣe ọ subsidize náà àbí àdẹ̀gbádùn torí nìsín ẹ sọ máa pé ẹ̀yọ subsidy ẹ ti wá rí owó látara subsidy tẹ̀ sí kíni tẹ́ ẹ yọ owó tẹ́ ẹ rí dà níbo ẹ náà sí ṣé owó tẹ́ ẹ rí òun ó change life wa àbọ̀sọ Nàìjíríà ní kíni kí wọ́n sọ ní subsidy yín kó tó lè ní mínì kò ní jẹ́ pé ìyà burúkú tí ń jẹ mẹ̀kúnnù ni ó lè rí sí àwa wá lágbèkalẹ̀ níbi ọ̀rọ̀ subsidy ká pé afẹ́yọ subsidy a sọ fún àyè pé àwọn tó ní káwọn subsidize ó ní tọ́kọ̀ ọ̀zẹ̀ gbogbo tó bí ká máa wá owó subsidize náà ni pé àyẹ̀lé dá dúró káyẹ̀sẹ̀ máa nídìí àwọn kan ní kíni ìta bí ìgbà téèyàn wá sùn wò wọ́n gbé sùn níwò wọ́n á ní kárí ìkọ̀ wá wà kan ẹsẹ̀ wa lọ rèé tà fún ará Kánò owó tó fi wá wà owó tó fi kó yóò ti kó bá so automatically tí wọ́n bá sọ pé iṣu wo wọ́n ń tà sí wò àwọn àwọn olóòní ìdí iṣu wọn ní Kánò ní ọ̀dà ẹ lọ gbé iṣu Kánò náà fún abí dàtú pé kò sẹ́ni kankan pé kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ lọ fọ epo wa ní Amẹ́ríkà ṣìpọ̀ wọ́n máa wọ epo ń bì àìsàn lọ fọ ní kíni ibòmíì àwọn cost yẹn ó mú kí nǹkan ó mú kẹ́ wà force láti kíni fi owó kún bí production epo ṣe máa kíni yóò ṣe máa jáde ọ̀dà ẹ lọ rely lórí ara yín ebi gọ́ọ̀mẹ̀ntì nìyí ẹni Dangote nìkan ó ṣe lè fọpo tara rẹ̀ ṣẹ́kù ewu lẹ́yìn sí èyí tí ń bẹ́ẹ̀ lẹ̀ṣẹ̀ repair rẹ̀ ẹ repair rẹ̀ ẹ jẹ́ kó jọ pé gbogbo nǹkan tó relate mi epo inú ilé ni ó dé ní ẹlẹ́ẹ̀kejì ẹ láwọn èèyàn kan náà ń jí owó subsidy àbí kì í wá ṣe wípé wà yọ ẹ wà mú ní pé ẹ sì yọ owó subsidy kì í ṣe gbèsè aláwọ̀kọ́ nù ẹ kọ́ fight àwọn tí ń jí owó subsidy náà torí ẹ bá gba owó subsidy kúrò lọ́wọ́ wọn ṣé àwọn tẹ́ kò lé lọ́nà wọn ò ní jí tẹ́ bá kọ́kọ́ fight wọn tẹ́ stop olè tí ń jà nídìí subsidy yóò jẹ ẹmọ kí tiẹ̀ ní wọ́n fi affect náà kìí ṣe ìgbésẹ̀ aláwọ̀ kan pé ẹ jẹ́ kọ́kọ́ yòówó no ẹ kọ́ mú àwọn olè ẹ replace ẹ tó bá yẹ kẹ́ skinny ẹ fìyà jẹ tó bá yẹ kẹ́ fìyà jẹ ẹ gba owó padà lọ́wọ́ ẹ tó bá skinny tó bá jalè ẹ fi àwọn security wa monitor everything ẹ lo camera tẹ bá correct ẹ báyẹn tán a ò kọ́ balance náà pé iye tí wọ́n fi ń parọ́ rè lápòjú ìrìnsìn bẹ́ẹ̀ wọ́n ní 30 naira làwọn ò mọ̀ fi subsidize epo nígbà tá a bá mú wọn pé tá a bá bá wọn wí dáadáa tá a monitor wọn dáadáa á padà rí pé kìtì ẹ̀ ju 5 naira lọ àbí kò ju 10 naira lọ owó tá a yọ kúrò lórí ẹ̀ yẹn ọláǹfààní kan tí ó sì kíni tí ó ṣe torí ìgbà tẹ yọ tán só lè títàn ní ó lè kúrò níbi tí wọ́n ti yọ
ó lè òsì yéé jí ìtẹ́ ẹ̀yọ tọ́lá àmọ́bí ẹ̀ náà sí ẹlẹ́yọ sọ́bsìdì pé bẹ́ẹ̀ sí yọ̀hún ẹ̀ àlówó lọ ẹ dákun ń bẹ̀ yọ sọ́bsìdì tí gbogbo kan wọ́n owó tẹ́ ẹlẹ́ẹ̀kọ́jọ nǹkan ọ̀wọ́n lẹ́bìsí kí ni lẹ́bìrà náà ẹ wá ti wá ní àwa lára àwọn aráàlú ara ti wá ní àwa tí gbogbo ẹ ti dàrú ẹ ronú ní kẹ́ tó máa yọ tẹ bá lọ́mọ ìgbésẹ̀ pé a ti kọ́ fight àwọn tó wà behind the corruption yìí náà gbogbo nǹkan kọ balance náà mo máa tí mo sọ o lẹ́yìn náà tó bá jẹ pé tó wá jẹ mọ́nà ni pé a yọ subsidy náà ẹgbọ́n mi nìsín àwọn corruption tó relate mọ́ àti kọ́kọ́ fight ẹ̀ bá a bá yọ nígbà yẹn kò ní dàbí yóò ṣe kí ni bó ṣe rí nísìn ìtọ́tẹ̀lé corruption tí dọ́là bá remain bó ṣe ń ṣe tí epo sì remain bó ṣe ń ṣe tí corruption tí kò sí ọ́fíìsì kan tí wọ́n ti máa jí owó ìjọba a ní ìdí àti lọ yáwó kápá bá fight corruption láti Aso Rock corruption ní ilé ìgbìmọ̀ asòfin expenses torí pé ń ṣèjọba lé a lórí gbogbo owó tẹ́ ẹ pa àtòjú owó àtèrè lẹ fi ń gbowó oṣù owó tẹ́yìn gangan cost pé governor ní mí president ní mí senator ní mí gbogbo àwọn allowance yìí ti pọ̀ jù bá a fẹ́ yáwó iye owó tá a fẹ́ fi ṣe project tá a fẹ́ yá owó tí yọ bọ̀ sí lọ́wọ́ tí òun ní ẹ̀ka tó fi ṣe ju kójú wá kọ́bọ́ sápò yín lọ yóò ti wà ní owó tá a fẹ́ yá gbowó tá a wá fẹ́ yá náà bá tún wá dé ẹ̀tù jínú ẹ̀ tá a bá fight corruption bá skin ma fight wa back tí a bá sì wo corruption níran yọ pa wá ni o tá a bá ti pa ọ̀nà tá a lè gbà fight corruption ẹ̀ pàdánù ni country kan bẹ̀tẹ̀ pé tí ẹ̀ bá ti di owó ìjọba bíi ṣe Germany kan náà pé wọ́n pàdánù South Korea kọ́ni wọ́n pàdánù ni wọ́n kálukú ẹ̀rù ń bà wọ́n kálukú àti jíwó òfin tó lé ẹwò ṣẹ̀rí àwà ẹ bá ti jí owó ìjọba tẹ́ confirm ẹgbẹ́ ọwọ́ rẹ̀ kan gbogbo tó bá ti dé ní wọ́n tàn pé ó lè jíwó tọ́rọ lọ́wọ́ kan tí ń lọ yìí àwọn tí wọ́n máa gé ọwọ́ wọn àwọn tí wọ́n máa jíwó ni àwọn ẹ̀yọ́ kan máa ṣọ́ra fún wọn ní lè lò fún kọmíṣánná tí ó lọ tún jí owó ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jí owó ní local ẹ mú wọn lọ state wọ́n jí owó ẹ tún wá mú wọn láti state lọ federal láti lọ gíní láti lọ jí owó wọn Nàìjíríà mo ti ń rí olówó tó ní owó burúkú tó ìsìtò tó jalè ayé yìí ti bàjẹ́ lẹ́yìn olóṣèlú wa yìí Nàìjíríà mo ti ń rí bí wọ́n ṣe ń rí kútù àwọn èèyàn kan pé wọ́n fi ń jí owó ni wọ́n kàn di olówó òjijì àmọ́ ti rówó wọ́n sì fi ń jí owó ni ẹ tó lówó gangan ẹ ní mọ̀ ọ̀tọ̀ lẹ́jọ́ ọmọ ṣe bí olówó lóṣù kò lọ́wọ́ kí ló ẹ tó lówó ń ṣòṣèlú lọ létà lẹ́wà rí pé àṣì bàbá wọn rówó tọ́pọ̀ tẹ́bàtẹ̀ rí àwọn aráàlú wọn ni kò sówó náà ní wàhálà yìí ní pàwá kú lọ wàhálà náà ló sì pààyín ẹ̀yìn èyẹ wá ìṣòro wá nìyẹn o gbogbo tẹ́ ní àwọn bàbá wọ́n ti ṣe mítẹ́nẹ̀ àwọn ilégbèmọ̀ aṣòfin ọlọ́lọ́rọ́ ìrọ̀ burúkú kò sí kankan tí wọ́n ó ṣe tí wọ́n bá ti lọ fáìtì dọ́là kẹ́ lọ yẹjú ọ̀rọ̀ bí dọ́là sí ń gàgà tí ń lóòkè gbogbo gbà sáá tẹ́ẹ̀ bá ti lọ stop ẹ̀ kẹ́ dá padà wá sísàlẹ̀ gbogbo gbèsè ìtẹ̀rí kẹ́ gbé rọ ni. Number 2 gbogbo gbà tá bá sì jẹ́ pé epo ọ̀wọ́n láàrin ra ọjà ọ̀wọ́n láàrin láàmà skinny láàmà ta. Number 3 tẹ́ẹ̀ bá fight corruption torí nígbà míì ìgbà tẹ́ ní ẹ̀yọ subsidy tí gbogbo kan tó di ×2 àwọn èèyàn ló ní ×3 o ×2 àwọn èèyàn lọ́sọ̀ di ×3 ẹ̀yin ní ìṣẹ́ ti dá wàhálà lẹ́gbẹ̀tẹ́ ní kìnnìkan tí wọ́n àwọn aráàlú ẹ̀ kọ̀ntró wọn wọ́n ní àwọn èèyàn là ìlú wo tí mo wà yìí abọ́ gààrí nílùú wo bó ṣe tóbi tó yìí kápọ́ bá jẹ́ bí 1,200 lápèjúwe tẹ́ ẹ bá lọ gbàgbà lẹ́gbẹ̀ẹ́ wa ń bí tẹ́ pé ọ̀kadà lè yóò gùn lọ bẹ̀ wọ́n lè ní 1,000 ní àbí 1,100 àwọn máfíà kan bẹ níwò tí àwọn ọ̀gá lókè tí wọ́n bá ti kó bá wa àwọn òfin tiẹ̀ náà sí gọ́ọ̀mẹ̀ntì wa máa wọ́n ràn ẹ wá lẹ́ni dá sí prices àwọn ọjà tá à ń ra ẹ ní dá sí
ẹ máa wòran àbí kí lè ń darí wá sí ẹ máa dá sí yóò bẹ̀rẹ̀ bó ṣe yẹ ká dá sí ni ètò kọ̀ọ̀kan ìlú kọ̀ọ̀kan eré àkọ́kọ́ ó sì kí ni yẹ́ yàtọ̀ síra wọn ẹ̀yọ́ sáà mọ̀ sọ́ọ̀sì everything ẹ sì lè jẹ́ kí wọ́n mọ̀ pé yẹ̀ sí iye tí ẹ gbọ́dọ̀ àwọn kan lọ ra sìmẹ́ǹtì bíi 200 wọ́n ń tà bóyá ń gbà tí wọ́n ń tà ní 55 lọ́wọ́ gbọ́ pé ó ti di 6,000 owó tó kó lọ́jà owó 55 ni o ti sì ń jèrè rẹ̀ o tí ń tàjú bí 20 lọ nínú 200 o ti gbọ́ pé wọ́n ti di kíni o ó ti di 6,000 o sì kéde náà òṣìṣọ́ di 6,000 èyí tó lé mẹ́wọ̀n ṣé kèsè bínú ọlọ́run fún ọ nítorí pé tá a bá tó padà lọ síbẹ̀ ọ̀wọ́n láàrá rà lọ́wọ́n kó o sì tà lọ́wọ́n in tó fi rà láọ̀kọ́ náà ni kó o fi tà á kódà bó ti wọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ́rú ẹ̀wò pátá ẹ̀dáràn ìjọ àlùkè àmọ́ kódà èpè ó sì mú yín láyé náà ẹ̀wà rí ìjọba tó wúran tó jẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ àwọn lọ́gọ́jù ìjọba tó yẹ pé táwà nídìí ẹ̀wọ̀n òun rẹ̀ tẹ́ fi lọ tà sí kíni ibòmí ẹ bá máa parọ́ fún wa pé àwọn kan fight ìjọba tí bẹ́ẹ̀ yìí sẹ́yìn kan lè fight ìjọba tíjọba wọn bá ya arìnrìn ẹni àwọn kan fight ìjọba àwọn opposition ní wọ́n dá wà láàlẹ́ opposition wo ní dá wà láàlẹ́ bọ́ opposition bá ń dá wà láàlẹ́ ṣé bàtà ìyá rẹ̀ orí àwọn aráàlú kó ti ṣe kíni kó ti ń ró bẹ́ẹ̀ bá yẹ pé ìjọba aráàlú lè bá ń ṣe lóòótọ́ kó ló dé fight ẹ lọ mú opposition wá gan tó ń dá ìlàmù ta ní dá ìlàmù bàtàbàtà àwọn ẹmọ sọmọ ẹ go straight lọ síbi dọ́là a fẹ́ gbọ́ láàrin ọ̀sẹ̀ kan wípé dọ́là wa ti wálẹ̀ àbá dọ́là sí mọ́ ẹ lọ join àjọ tó yẹ kẹ́ ẹ join ẹ correct tó yẹ kẹ́ ẹ correct àwọn tó yẹ kẹ́ ẹ dí pẹ̀lú wọn ẹ dí pẹ̀lú wọn àwọn tó bá kó dọ́là pamọ́ ẹ mú wọn. Number 2 ẹ lọ wá nǹkan sí owó epo kọlọlẹ̀ gbogbo ọ̀nà kọlọlẹ̀ tóbi ọ̀nàlẹ̀ gbogbo owó tẹ̀ríkẹ́ ìmọ̀ ànálẹ́ lórí sẹ́yìn káwọn tẹ̀ fún sálárì 50,000 80,000 100 150 epo ó ti gba sálárì lọ́wọ́ wọn padà sálárì wò pé ìwọ̀n mọ́ ẹ lọ wá nǹkan sọ́rọ̀ epo ìkẹta ẹ fight corruption bí kan ní ẹ kọ́ bẹ̀rẹ̀ látàṣọ rọ́ọ̀kì láàrin mínísítà ní ilé ìgbìmọ̀ aṣòfin kékeré àti ní ńlá sẹ́nẹ̀tì àti rẹ́ẹ̀pù ẹ lọ sórí àwọn gọ́vnọ̀ ẹ lọ gbogbo ọ̀dọ̀ kọmíṣánná ẹ wo àwọn òṣìṣẹ́ ìjọba ẹ wọ gbogbo ọ́fíìsì lọ nàìjíríà ọ̀dà kíákíá ni ẹ bá lẹ̀ lè ṣèyún wọn ẹ má wà bẹ́ẹ̀ wọ́n ń bọ̀ àkókò kóró báyìí mẹ́ gbogbo rọ́pẹ́lẹ̀ káàkiri fáwọn èèyàn pàrọ̀ kò sí kàkàtà rí èmi ò tiẹ̀ rírí mo máa ń gbọ́ ni kọ́nà mo tó máa ń rí inú ìròyìn wọn pé ìjọba wọn á sọ pé palliative ó ti dé ó dé láàmú gbọ́ ibo ló dé àmọ́ wọ́n bó ń dé bí ìsìn ń padà bí Jésù ní àmọ́ ọ̀rọ̀ yìí ó ti sú aráàlú wọ́n sì tún nílẹ̀ Yorùbá wọ́n sì tún ṣe díẹ̀ lọ́wọ́ ni o tí wọ́n bá bẹ̀rẹ̀ kò ní lójútùú mọ́ o the reality tẹ́ ní èdè ni pé tẹ́rọ owó oṣù tí ń gẹ tẹ́ ń gbà ẹ lọ stop ẹ̀ náà tí gbogbo kóòfù sí kíni yóò fi ṣẹ́tù ẹ jẹ́ káàrọ̀ ọjọ́ máa ní àpapọ̀ gbogbo àwọn àlàwáǹsì rọ káàkiri tẹ́ ń gbà káàkiri ẹ stop ẹ̀ náà sówó táwa tẹ́ ń darí táàrí náà lẹ́yìn wá tí wọ́n ń rèéṣà ẹ tó wá pé mọ́tò olórí ibúlẹ̀ rà mọ́tò tí wọ́n fi gbé yín sin képe àwọn èèyàn bá jalè lé lórí ìjọba pé tí wọ́n ń sẹ́ nìyẹn àwọn ìṣépè o àwọn òṣèpè fún àbá ayéṣàdúrà ní pípọ́ lọ́njẹ́ ẹgbọ́ràn o kẹ́ẹ̀dẹ̀ gbégbé sẹ́tọ̀ rẹ̀ kẹ́ẹ̀gbé bẹ́ẹ̀ fight corruption pa iná nù ẹ fight ẹ̀kẹ́ kí ilẹ̀ ìparí ọ̀rọ̀ mi ẹ̀yin aráàlú ìtọ́wá jẹ́ tọwọ́ tẹ̀yìn náà àwọn ọjà irú tí mo ṣàpèjúwe rẹ̀ o tẹ́ ń fo olè jíjà àìlámà náà ẹ ti wá àwọn tí ọjà lè ti ń jalè báyìí ẹ má jalè ẹ má ní àwọn èèyàn lára ẹ má dá àwọn èèyàn lọ́nà ẹ má ṣẹbọ sọ́lọ́run ẹ má gbàgbé Ọlọ́run ẹ súnmọ́ Ọlọ́run ẹ bẹ lọ́run ni ẹ wá fi ẹ̀rọ̀ wẹ̀lẹ̀ ẹ má bà nǹkan ìjọba jẹ́ torí nǹkan yín náà ni ẹ má jóbi kankan ná ẹ má pààyàn kankan ṣùgbọ́n ẹ fi ẹ̀hónú hàn lọ́nà àlàáfíà ẹ jẹ́ wọn mọ̀ tí ń ṣe yín torí ẹ fẹ́ kọ̀ ní tí ń ṣe yín gangan tí ń pariwo pé òun ṣe yín lóòótọ́ ẹ̀yin náà wá sọ̀rọ̀ lọ́nà tútù ọ̀nà tó bá làákà ìmú
ìjọba wa táyé là ń sọ yìí ó kú ti sàárè mọ́jọ́ tẹ́lẹ̀ ọbọ́lọ́run ọlọ́run obìnrin o ara gbogbo ẹni tára ní pátá orí yín ni ẹ̀san rẹ̀ ó ti dá ni ó ti dáhùn láyé àti lọ́jọ́ àlùkìyámọ̀ tọ́lọ́run bá ń bí yín gbogbo ẹ̀yin yòókù náà tẹ́ ń contribute lẹ́yìn olówó kéékèèké tẹ́ ń fowó tẹ́ ń jẹ ìjẹkújẹ ẹ wò sẹ́wọ̀n pé àjọ nira wa láàrin ìjẹkújẹ tẹ́ ẹ jẹun orí ìnira lẹ́yìn náà nà lé lórí ẹ sọ ọjà tọ̀dọ̀ yín di ọ̀wọ́n ẹ̀yin náà ó sì ra nǹkan mí náà nìkíni ní ọ̀wọ́n tí gbogbo wa pátápátá tá a bá lọ stọ́ọ̀pù irọ́ tá a fi ń kún nǹkan tá a fi ń kún ọjà tá a fi ń kún gbogbo nǹkan tá à ń ṣe káwọn náà lọ stọ́ọ̀pù corruption wa òṣìṣẹ́ ìjọba ní gbogbo ọ́fíìsì àyẹ̀tẹ̀ tí òṣìṣẹ́ ìjọba náà àtàyẹ̀ politician àyẹ̀tẹ̀ bẹ́ gọ́ọ̀mẹ̀ntì inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim Al-Qur'an sọ pé ọlọ́run ò lè change àdánwò tí ń ṣẹlẹ̀ sí àgbàtà ìjẹ̀dá bá kọ́ change tí ń bẹ lọ́dọ̀ yín tó ń kọ́ ṣe àdánwò yìí. Barakallahu lana jami'an wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh.